Yá mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi ṣé àlàáfíà ni mo bá yín ọdẹ ọdún bí mo gbàládùra fún gbogbo ẹ̀yin tó ń wò mí wàhálà ó kéré ó tóbi ẹ̀yin sá máa ṣàmì kò ní yà lọ́dẹ̀dẹ̀ yín ẹrù tàbí àwọn kìntú ọba mi Èdùmàrè kò ní tì sí yín lágbádá wọn ò ní gbé ka yín mọ́lé ó jáde kò wọlé kò ní tọ́ sí yín lágbára ọba mi Èdùmàrè àwọn ajínigbé lọ́tún àwọn ajínigbé lósìn wọn ní jí yín gbé wọn ní jọmọ yín gbé o wọn ní jẹ̀bi yín gbé wọn ní jára yín gbé o lágbára ọba mi Èdùmàrè ọ̀rọ̀ Sam Larry àti Mohbad ó ti wá di controversy o ó ti wá di controversy lórí social media báyìí débi wípé kàmá ẹ̀san òun ló ní kálukú kan pariwo lórí social media ẹ gbọ́ bó tiẹ̀ ti lè jẹ́ pé a ti wá fi ìdí ẹ̀ múlẹ̀ báyìí pé Sam Larry òkú ó wà láàyè which is tinú mi dùn sí tó jẹ́ pé àdúrà tí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń gbà náà nìyẹn pé Ọlọ́run kó bá dóòlà ẹ̀mí ẹ̀ ẹni tó dẹ̀ ti filẹ̀ ṣaṣọ́búra kọ́lọ́n bá tẹ̀ sí afẹ́fẹ́ rere inú tèmi dùn bí mo ṣe gbọ́ clear pé Sam Larry òkú ó sì wà láàyè àmọ́ nǹkan kan tí mo tún wá gbọ́ tó wá bà mí nínú jẹ́ òun ni pé wọ́n ní allegedly wọ́n ní torí pé kí ni wọn ò tí ì ṣú ẹ̀ ó dìgbà tán bá ṣú ẹ̀ tí gbogbo wa bá tó rí wípé lóòótọ́ nìkan tí wọ́n sọ wọ́n ní wọ́n ti gé ẹsẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé a ti ń gbọ́ rúmọ̀sì yẹn náà pé ó ti kú ni kò kú o wọ́n gẹ́sẹ̀ ni wọ́n ò gẹ́sẹ̀ o kò ó ní brain whatever oríṣiríṣi la kàn ń gbọ́ but now wọ́n ti wá fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé kò kú àmọ́ wọ́n ti gé ẹsẹ̀ ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ yìí ti wá di controversy débi pé àwọn èèyàn sáṣì ń tàgé ẹ̀ mọ́ Mohbad náà ni pé Mohbad ló ń jà ẹlẹ́dàá Mohbad ló ń jà ẹ̀san ló ń ké ọba mi Èdùmàrè títóbi fún ẹ o títóbi fún ẹ o títóbi fún ẹ o gbogbo ẹ̀yin igun tó ń wò mí ẹ jẹ́ ká ṣe dáadáa o ẹ jẹ́ ká ṣe dáadáa o rere ló pé o ìkà ò pé o ìkà ò sún ọ ṣé ẹ ti rí bí ò ṣe kú yìí tó bá ti padà jí sáyé àfikún má jẹ́ kó gbọ́ nǹkan kan ní social media tó ń gan fún ara ẹ̀ bá ń fi etí ara ẹ̀ gbọ́ nǹkan tó ń lọ ní social media ó lè nìkan bó ń wá poison pé kí ló ń kúkú ń dúró ṣe kó ń kúkú máa lọ tó bá ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ lórí social media tó bá wá dé pé lóòótọ́ ni wọ́n ti wá tún gé ẹsẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹ máa gbọ́ o gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ tó bá yẹ pé lóòótọ́ náà ti wá gé ẹsẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ kó máa wá ronú tẹsẹ̀ tán gé kó máa tó wá máa ronú gbogbo nǹkan tó ń sọ lórí social media kò ní lè bí apẹ́ nìyẹn kò ní lè àfikún má jẹ́ kó tiẹ̀ gbọ́ nǹkan kan nípa social media tọ́ torí pé kí ni àwọn tó sọ wípé ayé lẹ̀san wà àwọn ọ̀parọ́ lóòótọ́ o Ọlọ́run má fi wá ráre kó tó pa wá o Ọlọ́run má fi wá ráre kó tó pa wá o ẹ wo bánsà tó kú yẹn sìn everybody á mọ̀ pé ó ti kú àwọn ẹbí ẹ̀ wọ́n á ti sunkún tó bá tásìkò tó yẹ kán dákẹ́ wọ́n á ti dákẹ́ wọ́n á tètè gbàgbé ẹ̀ bọ́tí irú òun yìí tá a gbọ́ pé kò kú yìí tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n gé ẹsẹ̀ àpasáyé ni wọ́n pa yẹn o tó bá sọ pé kán pààyàn lápasáyé àpasáyé ni o ẹ̀yin olùfẹ́ mi jọ̀ọ́ ẹ bá mi share fídíò yẹn jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kí ẹ bá mi subscribe sílẹ̀ Ilé Global TV gbogbo ẹ̀yin tẹ́ subscribe pátápátá àtẹ̀yin tẹ́ tún ṣe máa subscribe àtẹ̀yin tẹ́ bá mi share fídíò mi ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe tẹ́ fi ń share tẹ́ fi ń comment yẹn ẹ ò ní fi gbọ́mọ̀ sí lágbára ọba mi Èdùmàrè ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí wọ́n sọ lórí ọ̀rọ̀ Sam Larry versus Mohbad controversy tó ń lọ ẹ̀san wa o ká mà wá lóòótọ́ o àṣegbé ò sí o àṣepamọ́ ló wà o ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ má bá mi ká lọ. Wọ́n ní gbogbo ẹgbẹ́ yín náà tẹ́ bá ti fẹ́ gbàdúrà gbà tí Mohbad kú gbogbo ẹni tó lọ́wọ́ nù kú ẹ̀lẹ̀ wí o dákọ ẹnìkan o. Mo fi sọ̀rọ̀ ní èmi ò dárúkọ ẹnìkan. Gẹ́gẹ́ bí abiyamọ àwọn èèyàn ní ara gbogbo ẹni tó lọ́wọ́. Àbíbi náà sáré pé ìwọ́n tó sọ yóò tọ́ ni. Pé àwọn
kinní tẹ bá ti Sam Larry wa mú dání kan tó ní wò ó ní kú òǹbí lẹ́nu pàákẹ́rẹ́ tó lọ fi lọ sí Sam Larry fi dìde kan ìyẹn náà kan ṣebí ohun tó bá ṣe làwọn ọmọ tó wọ̀ wọ́n lẹ́yìn náà máa ṣe àwọn tó ti jọ ọba nígbà òfin ìgbà tó ìgbà tó ń pa akẹ́rẹ́ tó lọ fi lọ ọmọ táwọn ọmọ náà máa wò ní. ẹ lọ wo ibi tí Mohbad tó ti sọ wípé Ìlàdó ni mo wà Ìlàdó estate àwọn tó wọ́n rán wọn sí mi ni wọ́n fẹ́ pa mí ni ṣe rò pé mi ò ní mọ̀ ni wọ́n fẹ́ wá là mí mọ́lé ni tó bá já wọn wálé wà náà àwọn táwọn lọ ọbẹ̀ nǹkan. ó ní mo fi sọ pé kinní yìí omi gbóná lẹ́jọ́ ó ṣòro ó dá ó ṣòro ó dá èmi ò lè sọ pé àwọn náà pa o ṣùgbọ́n gbogbo tó ní ojú tó kó. tí wàá lè fi kọ́ the sport yẹn a lè sọ pé kọ́tẹ́ ń sọ you are right. ojú tó ní Sam Larry ò fọwọ́ kàn wọ́n tó Sam Larry ó lára ìyá yẹn. Because àwọn ọmọọṣẹ́ ìlú lọ ìlú. ọmọ kan ó láwọn àjẹ́ ní jẹ́bi Ọlọ́run gangan ní jàjẹ́ òun lójú ẹ̀ tó lé tó tóko òun ló mọ tẹ́nìkan kò mọ̀ òun ló mọ pa tí wọ́n kó nípa ayé rẹ̀ òun náà ló mọ̀ bẹ́ẹ̀mi náà bá lọ́wọ́ ń bẹ̀ ìwọ náà jẹ́ ń jìyà bẹ́ o. ṣùgbọ́n gbogbo ẹni bá lọ́wọ́ ń bẹ̀ Ọlọ́run ẹ̀san gbẹ̀san Mohbad mọ́lẹ̀ lára gbogbo ẹni tó lọ́wọ́ ní àwọn ọ̀kà tán lọ́wọ́ nù kú rẹ̀ èmi máa ń sọ bẹ́ẹ̀ tí mo bá lọ́wọ́ ń bẹ̀ kó ṣẹlẹ̀ sí mi ṣùgbọ́n tí n bá lọ́wọ́ ń bẹ̀ Olúwa mọ́ fìyà ìmọ̀dí jẹ ní. dẹ́ta bá ní ká tún wo pẹ̀lú nǹkan tẹ́ sọ ẹ̀ mama definitely ìyá àmọ̀dí òun ni Sam Larry jẹ́ nísìnyí náà according to nǹkan tẹ́ tún sọ yìí. ṣé mọ̀ pé èmi ò lè sọ pé yá ìmọ̀dí mi lè sọ pé yá ìmọ̀dí kọ́ bó lẹ́yìn ṣe mọ̀ pé yá ìmọ̀dí ni. Because kò kú náà ṣèbí wálé fún on the spot. ó dẹ̀ dúró wọ́n béèrè lọ́wọ́ Sam Larry kí ló dé tó fi ń na ọmọ yìí káàkiri tó fi ó ló jẹun lówó ni ó jẹun ní 300 ó jẹun ní 300 ní 2 million 2 million. fi nà káàkiri tó ti nítorí pé mọ̀mọ́ ẹ̀ kú wọ́n fẹ́ lọ ṣe bẹ́ẹ̀rì àkówá kọrin láì sórí òbí àwọn oyè Wasiu Ayinde ní bẹ́ẹ̀rì àdúgbò ní ọmọ Mohbad yẹn lọ́mọ ẹ̀lọ́kọ́ bẹ́ẹ̀rì à. wọ́n ṣe wá nà káàkiri tí òṣòlù fi sùn pé ó yẹ ẹni kó bá mi dówó mi padà o. Meanwhile ọ̀gá tí ẹ̀dẹ̀ ní Sam Larry àbí ọ̀gá ẹ̀ ní Naira Marley ó lè sọ fún Naira Marley pé talk to Mohbad kó dówó mi padà. Naira Marley wá tún sọ wípé Sam Larry ní ọ̀gá Mohbad pé wọ́n jọ máa ń jáde tí wọ́n ní sọ fóun wọ́n jọ ń tráfì. tó ti yé yín tó gbogbo nǹkan tẹ́mi kàn ń sọ ni wípé ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ wa sọ́dọ̀ òun ibi tọ́lọ̀ ń bá ti fẹ́ ṣèdájọ́ kálukú bí ọ̀tá bá ń bẹ bá wò wípé lágbájá ló ń bá yín jẹ ìjọ tẹ́ bá fẹ́ gbàdúrà torí Ọlọ́run ẹ má dárúkọ ẹnìyẹn o torí ẹ̀ mọ̀ tẹ́nìyẹn fi sáré ẹ̀ mọ̀ tó ń bẹ lórí ẹ̀ èmi ò ń dárúkọ Olúwa ẹni dìde ogun sí mi tó dìde ogun sáwọn ọmọ mi bá mi gbẹ̀san lára rẹ̀ ẹ̀san torí pọ́lọ̀ òun òbí mo lòún bẹ̀san ẹ̀san máa ké o ẹ̀san sì máa jà tó bá jẹ́ pé lóòótọ́ lọ́lọ́run òdodo ni alààyè sí ni tí ìṣọ́ Ọlọ́run òkú yóò gbẹ̀san lára gbogbo ẹnikẹ́ni tó bá ń bá wa jà tó bá àwọn ọmọ wa jà ẹ má sọ pé ẹ Fatai ni ẹ bá mi gbẹ lára Fatai rárá o ó lè má ṣe Fatai tó ti yé mi Ọlọ́run kó wá pẹ̀lú wa bọ́ Ọlọ́run ó dàgbé ẹ ṣé mo dúpẹ́ gan-an ni ìgbọ́dà. ọ̀gá o. kálọ́ ẹ̀dá máa gbéyàwó ẹ̀ máa wé tẹ̀ gbé wọlé tó bá ti gbé ẹjọ́ ìkẹ́gbẹ́ wọlé ẹ̀ máa sáré drop wọn o tó bá ti gbé anybody wọlé ẹ̀ máa sáré drop wọn o moderator tó bá ti gbéyàwó wọlé tó bá yẹ kó àwọn ará bí yẹn máa sáré drop wọn o ó lè má jẹ wọn kí gbéyàwó yẹn ẹni tẹ́ gbé wọlé lè má jẹ Nàìjíríà dùgbà mt ẹ máa ètè remove wọn pọ̀ láti jẹta orí péjì mi náà wá dúró sí ẹ máa wo ojú ẹgbẹ́ tó bá fẹ́ pick àrí pick. ó lè jẹ́ àwọn ọmọ ogun ẹni dáǹsọ yìí ni ó lè jẹ́ àwọn ọmọ ogun. kò tiẹ̀ ṣe yẹn àwọn oníjàgbọ̀n àwọn ṣùkúṣùkú yẹn wọ́n ti pọ̀ jù wọ́n lè tún wọn ṣe fọ́lọ̀ mi lọ́tọ́ fún wa láàrin àná almost 300 ẹjọ́ kí ni mo ṣe fún wọn ṣé mo jọ ṣe kó mi ẹjọ́ ṣé mo jọ ṣe ń kó ni. ẹjọ́ ṣe kó ni ẹjọ́ ṣe kó àwọn tó lọ rí pẹ̀lú
ẹjọ́ funfun ẹ máa pẹ́ funfun bọ́jẹ́ ní ìtẹ funfun yẹn sì. ìyá máa wò dáadáa ẹ kún bẹ́ẹ̀ owó tó wá sí lọ lórúkọ ṣínkó wàá sálẹ̀ bẹ́ẹ̀ máa gbọ́ wa ìlọ́dọ̀ tó kù ó máa gbọ́ wa ń bẹ̀. èrò náà àwọn èèyàn bíi tiwa yìí náà wọ́n máa ń lo kíní yẹn wọ́n máa ń lo kíní bí ṣe ń kó yìí. tẹ bá ti gbé wọn sókè tẹ bá ti rí ẹni tì ẹ drop wọn ó ti yẹ yín tẹ bá ti gbé anybody sókè ẹ̀yin kan máa rí tẹ bá ti gbé wọn sókè òun náà lọ sọ fẹ́ẹ́ lè flag ṣòyìn wálé nípa ṣe náà wà lọ́wọ́ mo ní wọn yóò gbé wọn yìí mo tó bá wá bẹ ẹni tí ó dandan ní kọ́ gùnkè mo kúrò gbogbo ọwọ́ tó ń gùnkè bí ìtẹ́lọ́rùn yẹn sìn ó yá ẹjẹ́ wò bóyá gbogbo wọn wà ń bẹ mo rí gbogbo wọn mi gbé wọn gùnkè ní gọ́ọ̀sì. èmi gan rí o èmi gan rí wọn gan mú. ẹlòmíì kan ó lè mọ ẹlòmíì nípa àtàkùn kan wà bí ẹ̀gbọ́n tẹ́nìkan kán wọlé lẹ́ẹ̀kan sọ wá kí wá pé akú ọ̀rọ̀ bí akú ọ̀rọ̀ ẹbí gọ́bì gọ́b ọ̀rẹ́ ti wà bẹ́ẹ̀ látàrọ̀ gọ́sẹ̀ ní pẹ́ látàrọ̀ ẹ̀bọ́lẹ̀ ẹ̀yẹ́ gbé mọ́mí kẹ́mi ìbọ́lẹ̀ ẹ ṣe mọ́mí. ẹni máa gbọ́ bí sàlẹ̀ ẹ̀fẹ́ aganu mú wàhálà Bobby Scott àwọn ọṣẹ Sam Larry ni àwọn ọṣẹ Sam Larry ẹ̀bọ̀lẹ̀ mo rí gbogbo ìgbà ẹ̀dá wà sáà nípa àgbàtà ni mo rí ẹ wà ń bẹ̀ ẹ dúró síbẹ̀ ẹ máa gbọ́ wa ṣé ẹ láìpẹ́ ṣe ń gbọ́ mi yìí ẹ láìkí ẹ gbọ́ wa ẹ láìkẹ́ ṣé nílẹ̀ ayé yìí èmi ò kí sọ pé èèyàn kan ló pé èèyàn kan àbí èèyàn kan ló ṣe èèyàn kan ìgbà tí wọ́n sọ pé àtẹ̀dúpẹ́ kókó kù that's like adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kókó kù ọlọ́run bí ọlọ́run fẹ́ fún yín second chance ni èmi mọ̀ bí second chance gbogbo yín máa sọ pé ọlọ́run fún yàn mi mọ̀ bọ̀tọ́ ẹ pé ọlọ́run fún second chance monthly jẹ Nigeria salary àyẹ̀wò tún ní Dáúdà ọmọkẹ́ wà lókè Dáúdà ọmọ oṣù wọ́n ṣe lọ́ra fóònù fún ọmọ Dáúdà wọ́n ṣe lọ́ra fóònù fún ẹni wọ́n ṣe tẹ́sì fóònù yẹn ni ẹni pẹ́pẹ́ títí lọ sí ọ̀rìn ẹgbẹ́ títí lọ sí ọ̀rìn nínú òun Nàìjíríà wọn ti ẹni mọ́tò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lọ wọ́n ṣe lọ́ra fóònù sí ẹ̀kọ́ ọmọdé kọ́ cháàjì ẹ̀ lọ wọ́n tó wá sọ́dọ̀ àwọn tó wá dání sí. Dáúdà hello ọ ń sọ̀rọ̀ bọ̀ ọmọ pé wọ́n gbé ẹnu sí orí fóònù yẹn báyìí ẹ gbé ẹnu sí síwájú báyìí ọmọ ọbẹ̀ Dáúdà ẹ gbé ẹnu sí ẹbí ní ká fún ẹ ẹ tún mílìtì níbi ní ká mílìtì àbí mo bí ẹ sọ ọ ìṣẹ̀lẹ̀ fóònù ni o kọ̀ǹpútà bìrèjì náà ti ń bọ̀ kí iná lọ ra dàdá ń dá wá ẹ̀gbọ́n dàdá ń dá wá wọ́n lọ súwàbù tọwọ́ wọn sí ìtọ́mú yẹn lónìí àwọn ayò orí bí mo ní kọ́ gbẹ̀rù sí máìkì wọ́n míùtì ẹ bọ́lẹ̀ tẹ bá ti lọ cháàjì ẹ̀ kẹ́ padà wá tẹ bá ti cháàjì fóònù yín kẹ́ padà wá èmi ò mọ kẹ́ dédé gbọ́ sókè kẹ́mu ká ní kẹ́ sọ̀rọ̀ kẹ́ má mọ̀ ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ṣe lọ́ra fóònù yẹn ẹ máa cháàjì ẹ̀ tẹ bá ti wá dédé ẹ̀ nírìn lẹ́gbẹ̀ẹ́ títì ẹ bá yẹn sún bàtà lẹ̀ pòpòpò agbóhùn àgbàlagbà ẹ bá yẹn gbọ́ bàtà wọn lẹ̀lẹ̀ wọ́n sún sẹ́lẹ̀ tọ́ bá délé sí ìyàwó náà máa kọ́ra mọ́ bó ṣe wà yẹn
sọ̀rọ̀ bíbà mọ̀ pé ọ̀dọ́ Ganu sílẹ̀ yà sí àbí àwa ní kẹsọ̀rọ̀ ẹ lọ́ mute ẹ ti rí bí lórí òkè Àgélú ẹ jẹ́ kó di 25 ẹgbàbẹ̀ lọ níṣẹ́ bí oṣù iná kàgélú ọ̀hún ní kẹwàá kí n sìn àbí mo gbé bí sílẹ̀ mi ní kẹwàá kàgélú bí ṣé mo ní kẹwàá kàgélú bí wọn tó bá fẹ́ gòkè tí wàá ti bí ẹ gòkè tó wàá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú ló máa gbọ́ lẹ́nu mi tátúlélẹ̀ Ayọ̀mí ìwọ̀n tún yá ẹjẹ́ àwọ̀ ìyẹn ṣe ó gbé láyọ̀n síbẹ̀ ní Ayọ̀mí orúkọ tiẹ̀ ṣe fáì. Kálọ́dà lè wà ní ẹ̀ka lẹ́mú àwọn ẹ̀kọ́ ètò. Ẹ̀ka lè ṣé ní Kálọ́dà lè wà ní. Kẹ́ni. Malta Island. Àtúndì mo rí rẹ́dà ọ̀hún right rẹ́dà ọ̀hún àwọn Kálọ́dà. Flag náà flag ìwà ń bẹ̀rẹ̀ àwọn. Lóko yẹn ni mo rí i. Kí ẹ tẹ̀síwá lọ láyọ̀. Because I'm Leo. Leo ní August àbí. Bẹ́ẹ̀ni. Wow. Ẹ máa buyọ̀ jẹ́ gan-an. Ẹ máa burú gan-an. Kírẹ́tì ẹ̀ ń pa fóònù lẹ́ẹ̀mẹ́wàá ṣó lè ẹ̀kan lẹ́ ń lò ní. Àwọn onímọ̀ọ́rọ́kọ lẹ́wà àwọn tán onímọ̀ọ́rọ́kọ wọn ti já yín. So èmi lè wá gbé mọ́ra ń bí. Wọ́n ní Morocco lẹ́wà ẹ wá lẹ́wà ní. Ta ló sọ bẹ́ẹ̀? Mo wà ní Malta Island. Ta ló mọ̀ mí tó ní mo wà Morocco? Lẹ́yìn owó tí wọ̀nyí sàlẹ̀ yẹn, wọ́n ní Morocco lẹ́wà. Èmi ò dé Morocco rí mi mọ bí ìdè bẹ́ẹ̀ rí. Kẹ́ni ẹ má sọ bí Ọlọ́run ò dé bẹ́ẹ̀ rí. Mi ò dé Morocco rí, Malta Island ni mo wà. Ibo iṣẹ́ European country náà ni. European country ni. Malta Island. That's good. Malta. Okay, àmọ́ Malta náà wúlélẹ̀ lóńgbò ya ayọ̀ tọ́nu. Ẹ ṣe jàre. Ọ̀dẹ́ Morocco rẹ̀ má sọ wọ́n di Morocco people now. Ìgbà tẹ́ lọ sí ibi tẹ́ wọ́n bàtà sórí omi lẹ́gbàá lónìí. Lágbára Ọlọ́run. That was 2008. Ọgbà Libya láti Libya náà wọ́n sọ lásìkò ṣe bí. Àwa gborí omi bẹ́ẹ̀ ni. Orí omi ìpàtẹ́gbọ́n omi ẹ̀mí ẹ̀lẹ́wà nínú ọkọ̀ yẹn. I'm at almost 400. Irú béèrè wò ni. Ẹ ṣáà láyà tàlàfíà ṣe bí. Bẹ́ẹ̀ ni, alọ́jọ́ mẹ́ta. Lórí omi. Bẹ́ẹ̀ ni. Sùn. Báwo lẹ fẹ́ sí oorun sùn? Ẹ jẹ́ má bínú ẹjẹ́ mo ní kọ́ọ̀lù. Àgbẹ̀dẹ ti pé Kẹ́ni gùnkè. Ẹgbẹ́ ajá lọ yín. Kẹ́ni yẹn bá gbóhùn sókè. Ẹ káalẹ́. Ẹ káalẹ́. Ẹ káalẹ́. Northern Ireland náà ń pè kì í ṣe Northern Ireland. Ẹgbẹ́ wa ń bíbá ìlú wa, èmi wà ní London, UK. A jẹ́ kí wọ́n ló ń pa fún wa nìyẹn. Ọmọ ṣe béèrè pé where in Northern Ireland torí part of UK ní Northern Ireland. Ẹ má bínú Mrs. Kenny, ibo lẹ ní mo wà. Àṣírí tún Northern Ireland náà ń pè kì í ṣe Northern Ireland. Malta is under Europe. Malta ẹ pè ní Northern Ireland. Malta yàtọ̀. No, èmi ò pè ní Northern Ireland. I told you Malta. Malta lẹ máa pè kò sí nǹkan tó jẹ́ Yes, Malta it's Island. Malta Island because it's in the middle of the sea. Malta náà ló Àní kò pè sí é. nǹkan tó ń jẹ́ Malta Island. Kí ló dé? I said that is how they call it here. Madam, Go. Hello, I've been in hold this on, country for sir. 15 years. Ẹ má bá mi argue. Nǹkan táwọn olú ọmọ onílùú gan pè nìyẹn Malta Island. Ṣé o ti gbọ́? Ọ̀pá Malta Island ẹ̀jẹ̀ ní kó bá gòkè ká bọ́ ọkọ̀ ẹ̀ tí wọ́n. Exactly. Kọ́ bá correct. ó yẹ lórí ìṣúná. Kámọ ẹni tó wọ́n ti ń gòkè bò bí àti ó dàtí èèyàn ti ń bọ̀. Ẹjọ́ bá wa correct bóyá Malta ni bóyá Malta ni. Kámọ ẹni tó òkè Malta Island. Ta ló wà sọ correct wọn? Ẹ káalẹ́. She's right. Ọ̀nà right. Mi ò mọ nǹkan tẹ̀ ń sọ bet ìwọ̀nba tí mo gbọ́. Malta is an island. Mo lọ́fíìsì ní Malta. You see? I'm resident as well in Malta Island. You see? Ó dẹ̀ ń bá mo ágì. fẹ́ tú sí Malta sí Northern Ireland. Northern Ireland
is completely different from Malta. ẹ ṣé mo dúpẹ́ jàre. So me o more topic yín o, but Malta is Malta, and there's no such thing as Northern Ireland. Uncle bọ́n ṣe sọ pé Malta Island Malta lèmi mọ̀ mí mọ Malta Island Northern Ireland ẹgbẹ́ nínú UK dẹ̀ ló wà. Mama, Malta is an island. Malta itself is an island. It's a country of its own in Europe. Yes, so, I know. Malta, but not Malta Island. So correction tẹ́ ẹ lọ fún wọn. Ẹ wò tẹ́ bá gbọ́ nǹkan tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ni pé ó ṣòyìnbó sọ pé ó ń sọ pé Northern Ireland, and you said which is I think you mentioned something like your island, pé you're in Europe or something like that, but no, you're talking about two completely different topics. I was sọ pé Malta Island ọwọ́ ni wọn ò gbé bẹ́ẹ̀ pé Morocco náà gbé pé wọn ò gbé bẹ́ẹ̀. Kò sí wàhálà mi ò mọ topic tẹ̀ ń bá lọ but correction, Malta is an island. Tí wọ́n pe France ní France ṣé wọn kẹ́ ní gbébẹ̀ nìyẹn kọ́tọ́tọ́ láti correct wọn ni pé tó yẹ kí wọ́n ń gbé bẹ́ẹ̀ gọ́gọ́gọ́gọ́gọ́ ọmọ àmọ́kọ́ ọmọ àmọ́ pè. No, you matter. No, phonetics èdè yàtọ̀ sí everybody ṣe ń pronounce nǹkan yàtọ̀, you know. So yeah, phonetics because Mrs. Kemi sọ fún mi pé Niger Island. èmi kọ́ ni máa apologize Mrs. Kemi. báwo ni wọn rí ọmọ báyìí ni ẹgbẹ́ mi ní ọ̀gá àtọ̀ ìwọ lè mímọ̀ nínú méjèèjì. ó lè bá mi ágíù lórí ìlú tí mo wà ní pé Northern Ireland. ẹ̀ẹ́dọ́ tó nù. ṣé mo pé Mrs. Kemi náà àwọn ọmọ ọ̀gá ni àwọn ọmọ pé ọmọ president the Malta calls Malta Island ẹ gbọ́. Exactly, that's what I'm saying. wọ́n lè sọ fún mi pé Niger no. bọ́ọ̀dà tó ọkọ mi náà máa ń gbé tó ọkọ máa ń ṣe. àti ṣe correction yẹn ẹ máa bá topic yín lọ ẹ kúrò lórí Northern Malta kìíní kan Malta is Malta ẹ kúrò lórí yẹn ẹ máa bá topic yín lọ. You know what I don't like? Kí wọ́n máa bá ẹ tó wà nínú ìlú ìlú tó lọ jìnnà pé táyì tó bá mọ̀ ń pa ẹ̀kọ́ gòkè wá kọ́ wá bá. Mo ṣì wà ní mo ṣì wà ní online ẹ rọra sọ̀rọ̀ ṣe ń gbọ́ torí pé ọmọ gbọ́rọ̀gbọ́rọ̀ ni mí mo dẹ̀ mọ̀ sí mo. èmi ò ní nǹkan tẹ̀mí sọ ní pé ẹ̀yìn máa bẹ́ẹ̀ tó wà nínú ìlú máa gíù. ọmọ fèsì ṣe ń gbọ́ 30 years tí mo ti lò ní ìlú òyìnbó náà rí mo dẹ̀ ìwà ń bíbà London mò ń gbé 30 years ni mo lò lọ́dún ṣe ń gbọ́ Northern Ireland part of UK ni London part of UK ni capital of England ni London Northern Ireland capital wọn is Belfast ṣe ń gbọ́ wọ́n ní Dublin bẹ́ẹ̀ ṣe ń gbọ́ so bẹ́ẹ̀ ṣe pé lèmi lérò pé ní pé Northern Ireland but Malta lèmi mọ̀ tí mo máa ń gbọ́ èmi ò kọ́ Malta. Malta lòun náà pé. Malta Island nǹkan tí mo pè fún wọn. ẹ wo ẹ ṣẹlẹ ẹ̀yin obìnrin wàhálà yín pọ̀ yìí tó flag Malta gan ló wà lórí. Flag Malta ẹ dúró flag Malta gan ló wà lórí profile yẹn so ẹ ti correct ara yín Northern Ireland is completely different from Malta. Malta Island. She said not Malta Island so bóyá wọn gbọ́ dáadáa or bóyá kò sọ dáadáa but kò ń ṣe nǹkan tẹ́ máa fà á lọ bẹ́ẹ̀ yẹn ti lọ. obìnrin ẹ bá fà kọ́ kékeré. ọmọ àfà jáǹsì. ẹ ṣáà máa fa wèrè lọ́yọ̀ ẹ má fa wèrè lọ́yọ̀. wọ́n fẹ́ fà jáàní. tó bá yẹ pé kò jẹ́ pa ètè ní kéèyàn àwọn èèyàn tó kẹ́kọ̀ọ́ máa dá sí i nígbà tí wọ́n fẹ́ tọ́ bójú gbogbo ọ̀rọ̀ káà tó máa wù ú báyìí. àwọn èèyàn sọ̀rọ̀ ẹni kó má fà á ṣẹ́yìn ẹjọ́ ìwé yẹn sọ̀rọ̀ ni ẹjọ́ lè ṣe kùkè náà. ìtorí pé mo rí pé Malta ni mo ṣe ganu sí. ẹjọ́ ìdè ló wá ní kọ́sítọ̀ kó dáná tí ó bá yẹ kó tó wà lọ́wọ́. àti píṣọ Sam Larry ṣéyàn Sam Larry lẹ́yìn náà bí báwo ló ń lọ. báwo síra wa àwọn oníṣègùn anybody. ok ṣé ó ti kú lóòótọ́ ni ṣé ó ti kú lóòótọ́ ni àbí. kò kú
ó ti sọ̀rọ̀ lẹ́yìn accident. wọ́n ní wọ́n gé ẹsẹ̀. làwọn ẹjọ́. ok. nígbà tó lò lórí mọ́tà àwọn èèyàn ń kọ́mẹ̀ntì lọ lóríṣiríṣi láàárín gbogbo ẹ̀ tó ń lọ sókè lọ àwọn èèyàn náà ní ìlú ẹ̀pọ̀ ń bí o. ọwọ́ ní ká dákẹ́ àwọn èèyàn kọ́mẹ̀ntì lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ ní àdákẹ́. kọ́mẹ̀ntì wá ń lọ. madam ara mọ́tà mo máa fọ́lò yín. mo máa fọ́lò yín torí flag yẹn. ẹ má sọ ló wọ́n yọ padà wọ́n fọ́lò yàn lórí bí o. ẹ ṣe kí ni. kí ló dé. wọ́n ní torí fúláàgì mọ́tà náà láfíríkà máa jẹ. aráàlú mi nìyẹn aráàlú mi ni mo. sùúrù lè lọ gbé o. sùúrù lè lọ gbé bájẹ̀ kọ́ lọ gbé ìmọ̀ra sùúrù lè lọ gbé o. ẹ fẹ́ kásẹ̀ ní ẹlẹ́ni. ẹ fẹ́ kásẹ̀ ní ẹlẹ́ni. ẹlẹ́jà primary school náà lọ mọ̀ wọ́n rí o. iye ìwò dáràn. wọ́n wọ́n tó fún ẹ bájẹ̀ kọ́ ọ̀gbẹ́ ní náírà àbí mọ́tà àbí sọ́tà ọ̀gbẹ́ bẹ́ẹ̀ o. ẹ̀rẹ̀ bá kàṣà ayọ̀mí bẹ́ẹ̀ yẹn ayọ̀mí máa ní ẹ̀. ẹlẹ́jà olóhùn ayọ̀mí ẹ̀rọ àbúmọ̀ ẹbí submission sí lórí ìyanu síbi àyè máa ń ṣe nìyẹn o. ẹ má yẹ kí ẹnìkan ní ọkọ yẹ kó pé lọ́nà yìí ẹ jẹ́ já ọ̀fọ́nà ẹ̀yọ̀kan. ó dá mi ò tẹ̀lé wọn mọ́ ẹ ti discourage mi. Help me die for join the community. Wọ́n kù kí wọ́n join the community. Wọ́n lọ fẹ́ fọ́lọ́ yìí. Ẹ bá jọ fọ́lọ́ yìí ayọ̀ mi. ọ̀dọ̀ wọn mọ́tà yẹn. Àfẹ́yàwó mi bẹ́ẹ̀ wò wọ́n yẹn. èmi ò wáyàwó disclaimer mi ò wáyàwó. disclaimer o. ilé ti kún. ẹ jẹ́ tẹ̀ orúkọ wọn náà kí lọ́kọ̀ kí lórúkọ wọn. Africa television. Ẹ má jọ ní síìfù yìí o. ilé ti kún. Africa television. Mr. Africa, how many years that you want be? No, mo kàn ṣe ọ́fíìsì bẹ́ẹ̀ 3 years ago ni. Mo ṣe ọ́fíìsì. Ìkòròdú. Ayọ̀mídé máa wọ̀rí. Ẹ wò lórí dánú sí, èmi máa fún àwọn èèyàn, mo máa ń gbẹ̀gùn lélẹ̀ ni. Tẹ́ bá lọ tẹ̀lé wọn, ọlọ́mọ ẹ̀kú ju yín fọ kó wọ́n báyìí. ẹ má wọrí host níbo níbi tẹ́ gbé ní mọ́tà ẹ sọ tẹ́ gbé fún wa ọ̀yà. everywhere la everywhere lẹ́ ń gbé máa níbi kan tẹ́ ń gbé níbẹ̀. mi ò fẹ́ disclose location mi ni. abẹ́ ẹ̀kọ́ location dúró ẹ kò sọ yọkan ládùúgbò yẹn nínú ìlú yẹn ẹ kò sọ street kan ọ̀yà. kí n kàn sọ street kan kí lẹ máa fún mi tí n bá sọ street kan. àjọba bí wà bíbá á lè já ròyìn nínú àwọn. ṣé mi tí mo á gbèjà ayọ̀mí ló máa tú ó máa káàsì. abẹ́ sọ bẹ́ẹ̀ ṣe àbí ayọ̀mídé lẹ́gùn. dárúkọ bí tẹ̀yìn gbé ẹ tẹ̀ dárúkọ. mi ò lè dárúkọ bí tí mò ń gbé. ok ẹ tẹ̀ dárúkọ àdúgbò kan. mi ò wá fẹ́ dárúkọ anything ó bá tán mi ò dárúkọ. mi ò dé mọ́tà rí mi ò tiẹ̀ mọ ibi tó ń jẹ́ mọ́tà. mi ò mọ ibi tó ń jẹ́ mọ́tà. ẹ gbọ́ ṣé mọ́tà tán fi ń gúnyán ni. mi ò mọ ibi tó ń jẹ́ bẹ́ẹ̀ ò ń gbọ́ ayọ̀ mi. mi ò débẹ̀ rí o. wọ́n ti lórúkọ tó ti róhùn olówó ọmọ pẹ́lẹ́ lẹ́nu ìyàwó lé ni wọ́n. ṣólówó ni mi ò wá mọ̀ ọ́ ṣólówó ni èmi tí mi ò lo 10 seconds. oníyàwó ilé kílẹ̀ gbọ́ kílà sọ oníwọ̀n mọ̀ pé ìyàwó ilé lẹ́nu ẹlẹ́ni. èmi gan baálé mo nílé ti kún. ẹ̀sùn àdúgbò kan ni wọ́n ta. wọ́n ní mi ò wá sọ bí kankan àfẹ́ bá máa fún mi láyọ̀ ẹ bá máa fún mi láyọ̀. làbọ̀ fún ilẹ̀ tí mo kéko òdu lẹ̀ gbé bẹ́ẹ̀ wá ìwọ̀n kéko òdu lẹ̀ gbé. bí eré mo dẹ̀ tí wá nílé ń Kòròdú ṣá. ilé wò lẹ́ni ṣé kò ṣe àpà kò lè jẹ́ bẹ́ẹ̀ kálábíkà tẹlifíṣàn tọwọ́ sí bí yẹn ni mi ò kò lè jẹ́ bàbá rẹ̀ ẹ ṣe ẹ ti mọ yẹn ẹ ti mọ bàbá áfíríkà tẹlifíṣàn yẹn. bàbá wo. tí wọ́n lọ jẹ gúgúrú ní ilé bàbá Mohbad. wọ́n lọ jẹ kókó licious daddy. jáyìí ni. bàbá 70-30. ṣé ẹ̀yin ni. ọwọ́n ti Mohbad.
ìgbèjì ẹ̀yìn kan ẹgbẹ́ yìí kí nílẹ̀ ń gbé Ṣàngó. Tó bá yẹ kẹ́yìn ni wà láì mo lè sọ sórí yín ṣé mi sọ sórí yín fún yín. Ó yẹ bẹ̀rẹ̀. Ẹni tó jẹ́ pé ẹgbẹ́ Ṣàngó ẹgbẹ́ ní UK ẹ ti rántí. Ẹ wá lọ mú pépà kan báyìí pépà tíkẹ́ẹ̀tì ẹ ti rántí. Mo ń bọ̀ yìí. Bí wọ́n fi gbé wa lórí social media pé káwọn UK lẹ́ ń gbé rẹ̀ ìtẹ̀gbẹ́ ní Ṣàngó kọ́ ọ̀tá ìyẹ́sí. Ẹ dúró ẹ farabalẹ̀ ẹ calm down. Ṣé mọ Bíbélì tó sọ pé in my father's kingdom there are many mansions. If it were not so, I would have told you so. Ó yẹ ẹja bẹ̀rẹ̀ láti Amẹ́ríkà, ká mú dé UK, ká wá mú ní Canada, ká wá dé Belgium, ká wá dé Netherlands, ká tún mú dé Ṣàngó Ọ̀tà, ká tún mú dé Malta. Èmi nìkan mo tó bẹ́ẹ̀ mo dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ ó bá tọ́. Láàrin àti ẹ má kúrò, Áfíríkà tẹ̀lifíṣẹ̀ ẹ má kúrò. Láàrin àti ẹ má kúrò. Ọ̀rọ̀ la gbọ́ yẹn olórí ọ̀rọ̀ Sam Larry pẹ̀lú Mohbad. Ṣẹ́rí pọ̀rọ̀ yìí ti wá di controversy báyìí. Gbogbo ẹni olùfẹ́ kan ní ẹjọ́ ẹ bá mi share fídíò yìí. Torí àwòsàn nítorí àwíjàre kí tó tán lẹ́nu. Ẹ bá mi share fídíò yìí kẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV. Gbogbo ẹni tẹ́ subscribe inú ò ní tán wọ̀nyí. Abudintolókun, Abudintolọ́sà. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, tẹ́ fi ń share, tẹ́ fi ń comment yẹn. Ẹ ò ní fi gbọ́mọ sí lágbára ọba mi Èdùmàrè. Ọ̀rọ̀ Sam Larry nìyẹn o. Ẹ tún gbọ́ tó tún sọ́nbẹ̀. Bóyá rọ́ ni, bóyá òótọ́ ni, wọ́n ní wọ́n ti gé lẹ́sẹ̀. A ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí sí pé kò kú. A dúpẹ́ fọlọ́run. But wọ́n ní wọ́n ti gé lẹ́sẹ̀. Olúwa o. Ọlọ́wà o. Má pa á ní àpàsáyé. Torí ẹni tó bá ti gé lẹ́sẹ̀ bí ẹni tó ti kú sáyé ni. Kò ní lè ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́. Kárẹ̀ tí ẹ̀ wá padà yà kó padà yà. Ṣó lè ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́. Ṣé wọn ti pa sáyé báyìí? Olúwa o. Ẹni tá a máa ṣe tí ò ní gbẹ́bẹ̀. Ọba mi Èdùmàrè. Ẹ má jẹ́ àṣẹ o. Ìwà tá máa hù tá máa fi kẹ́sàn wa lọ́nà tí ò dáa. Ọlọ́run má jẹ́ ká hù gbogbo ẹni lólùfẹ́ mi gbogbo ẹni lólùfẹ́ kan lè. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe o. Ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. Kọ́lọ́hun dẹ̀ máa ṣọ́ wa. Wọ́n lẹ́sùn ògbóògùn. Ẹ̀sùn aké. Gbogbo ọ̀rọ̀ tá à ń gbọ́ lọ́tún tá à ń gbọ́ lọ́sìn. Orí ẹ̀san ni gbogbo ẹ̀ ń dálé lórí o. Àwọn kan tún ní Bánsà tó kú pé bóyá òun náà wà nínú àwọn tí ó na Mohbad tó pa Mohbad tó lọ́wọ́ nínú ikú Mohbad bóyá òun ló jẹ́ kó kú immediately. Pé Bánsà tó kú ṣe bọ́mọ ẹ̀yìn Sam Larry ni. Pé kò sí bí Sam Larry ṣe máa na Mohbad tí Bánsà yẹn náà ní pẹ̀lú náà. Ọ̀rọ̀ sá pọ̀ lóríṣiríṣi. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe dáadáa. Ẹ jẹ́ ká ṣe rere ló pé. Rere ló pé o, ìkà ò pé, rere ló pé, ìkà ò pé. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Ohun tó ṣẹlẹ̀ sí Sam Larry. Ó ṣókùnkù sí àwọn ẹ̀dá. But kedere ní sí ọba mi Èdùmàrè. Bóyá àmúwọ́ Ọlọ́run ni. Bóyá ẹ̀san ìwà tó hù sí Mohbad ni. Bóyá ẹ̀san àwọn ìwà míì tó ti hù sáwọn ẹlòmíì táwọn ò tún mọ̀. Bóyá tó tún wọ́ọ̀sì ju ti Mohbad lọ. Àwọn ò mọ̀. Bóyá ẹ̀sùn ẹ̀ ló wá ń ké. Ǹjọ́ sọ pé òtafà yìí dó borí. Bọ́ba yìí ò bá rí ẹ. Tọ̀run wù ẹ̀. Bágbára yìí ò bá ká ẹ. Ṣé o lè escape ti Ọlọ́run ni? Olúwa o. Ìwà tá máa hù tá máa fi kẹ́sàn burúkú. Ọlọ́run má jẹ́ ká hù o. Ẹ bá mi share fídíò kí ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo tún kí n lẹ́ẹ̀kan sí. Kudos yín ni. Kí wá bá mi fi ọ̀rọ̀ kan tí náà hàn lábẹ́ comment section. Mo tún padà bọ̀. Ire o.